Orúkọ mi ni Samuel Kọ́láwọlé. Nǹkan tẹ́mi rí sí ọ̀kadà àti márúwá tí wọ́n dá dúró sábà wo ọ̀nà méjì ló pín sí. Lọ́nà kan ó dáa because ọ̀kadà ní express àti márúwá ní express. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan danger fún life wa. But all the same, èmi believe pé before kí gọ́ọ̀mẹ̀ntì náà tó lè make any conclusion lórí nǹkan because Nigeria tá wà ń sìn kò síṣẹ́, ó yẹ kán wá one or two things jẹ́ kí wọ́n máa provide fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe iṣẹ́ yìí kó tó di pé wọ́n máa múra bọ́ra because mo believe pé ìkan yìí ó máa fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So èmi ò bá dá lábàá kí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n wá nǹkan kan tó máa fi replace nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe yìí. So àbá mi ní pé kí gọ́ọ̀mẹ̀ntì ṣàṣe nǹkan tó yẹ pé wọ́n máa fi ṣe nǹkan tó máa múnú àwọn tí wọ́n ní ṣiṣẹ́ yẹn mọ́ kó máa fi múnú wọn dùn. Orúkọ mi ni Ṣẹ́gun Adébáyọ̀. Iṣẹ́ fíìmù ni mò ń ṣe, iṣẹ́ tíátà. I'm an Hollywood actor, also an MC. That's what I do for a living. Well, ní tèmi màá sọ pé wọ́n ní kán máa rìn, màá sọ pé bẹ́ẹ̀ ni màá tún ní bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ kọ́ yẹn ni pé ibi táwọn ẹlòmíì ti ń tọ́ níró tó fi ń bọ́ fámílì nìyẹn. But bẹ́ẹ̀ ni tèmi ni pé ṣe rí ọ̀kadà yìí ẹni tó ti pa ló pọ̀ jù, ẹni tó ti dá lẹ́sẹ̀ ló pọ̀ jù. Àǹtẹ̀ bá tún wá wò ọ̀rọ̀ ó ṣe security kò ṣe security Nàìjíríà ó tún ń dákun because nígbà míì òun náà fi ń jalè, òun náà fi ní ìdajì, òun náà fi ń rọ́ọ̀bù, òun náà ń lò. So ọ̀rọ̀ pé bóyá òun gangan náà ń lò. So for me lọ́dọ̀ tèmi èmi máa sọ pé ó máa da kán parẹ́ láwọn ibì kan because láwọn pópónà kan but àwọn bí tó ti parẹ́ yẹn ó dẹ̀ máa wùn mí tí àwọn tán sọ pé kán kúrò ń bẹ tán bá lè kúrò for their own good kán má bàa máa sọ pé bóyá ìjọba ò dáa kó lè dáa fún gbogbo wa náà níjọba náà ṣe ẹ ṣé gan. Orúkọ mi ni Ọlárẹ̀wájú Ọlásùnkànmí Odúfọwọ́kàn, marketer lèmi. Nípa ti ọ̀kadà tí gọ́ọ̀mẹ̀ntì sọ pé kán máa rìn lórí títì àbí kán máa ṣe ní ojú pópó, tẹ́ bá wò there is always two sides of a coin which is the head and the tail, ṣe get. Ìkànnì mò ń tọ́ra sọ ni pé ó fi síbi kan ó tún máa fi sí the other side, ó dá kò dẹ̀ tún dá. Ṣe rí ó dá in the sense àtẹ bá dé gbóbì ẹ̀rí nǹkan tá à ń sọ, you understand? And tẹ́ bá tún wo population àwọn tó ń gun ọ̀kadà lẹ́kọ̀ọ́ yìí o, ní Èkó yìí o, 80% of them tí mi ò bá ṣì sọ 80% of them Hausa ni wọ́n. Gbogbo àwọn tá a dé ń sọ yìí gbogbo nǹkan ló mọ ọ̀kadà gùn, ṣe get. Èmi tí mo sọ̀rọ̀ I'm a living witness. Ọ̀kadà ó gbé mi ṣubú kò ń ṣe ẹ̀mẹ́rin kò ń ṣe márùn kò ń ṣe mẹ́fà àti náà gbégbé ṣubú Ọlọ́run ló ń jẹ́ ká ló jẹ́ kí ẹ̀wọ̀n escape such. But tẹ́ bá dé gbóbì ẹ mọ̀ pé nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ṣe it is very okay. Tẹ́ bá dé tí òun náà most of these people wọ́n wá láti abúlé ni wọn ò mọ̀ ọ̀kadà gùn rárá àtọ̀. A lot of them oníṣẹ́ ọwọ́ ló pọ̀ jù láàrin wọn but because afẹ́ gun ọ̀kadà afẹ́ sáré mú afẹ́ ṣe this they just plunge into the business. Tẹ́ bá dé tí wọ́n as well èyí tí ò da in the sense pé àwọn tó ń ṣe ogun tó yẹ pé iṣẹ́ náà tó fi mú iṣẹ́ ṣe lókùnkúndùn ó máa affect wọn. Then tẹ́ bá tún àwọn náà like I've said orí express kọ́ ni ó yẹ kí ọ̀kadà ti máa rìn, ṣe get. Tó bá jẹ́ nu street or whatever ó fine but orí express tó ti lé wọn yẹn èmi o I'm so much in support of it. Orúkọ tèmi ni Victor Oyèbọ̀dé aka Boy Alinko ti Papa Jasco tí mo gba ayé mọ̀ èmi náà ni ẹ̀yẹ méjì kìí jẹ́ kí n ní fáwọ̀ ló ṣe. Lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Èkó lọ́wọ́lọ́wọ́ nípa àwọn ọlọ́kadà àti àwọn onímárúwá àtòrí ní ọ́fíìsì iwájú ó tún fi sẹ́yìn tábà ní ká fojú sùn kò wó dáadáa kò fi bẹ́ẹ̀ rọgbọ̀ nísìnyí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn torí hold up súnkẹrẹ gbàkẹrẹ tó máa ń wà ní ojú pópó ẹlòmíì ibi tó ti ń ṣiṣẹ́ ó jìnnà sílé tó ń gbé kó lè bá tètè dé ibi iṣẹ́ kó má bàa tún gba ṣòye yín anìkún sáré gbọ́kadà pé tóun lọ níbẹ̀ yẹn ọ̀kadà yẹn kò yẹ kán bá nẹ̀ ṣùgbọ́n tá a bá tún wá wò náà ṣọwádà ká máa sáré kẹ̀kẹ́ ká lọ kọlu tírélà ibẹ̀ yẹn gan-an látọ̀ yẹn ṣe fi sẹ́yìn ni mo fi ní ó dáa torí tá a bá wo ilé ìwòsàn wa lé ní like 80% accidental patient ta ní ọ̀kadà ni kódà gan àwọn ọ̀kadà yẹn kan àwọn náà tún ṣe márúwá ẹ ṣe máa rí i pé àwọn onímárúwá mi gan wàkúwà wọn mi ì lè bí mo kún mọ́tò mi lé ní bá máa dádúgbò kan kó tó di alẹ́ wọn àti ha mi márúwá ní pẹ̀lú orígìrín wọn háì káàkiri yẹn. So mo fẹ́ ní nǹkan tí ìpínlẹ̀ kò ń ṣe ó dáa tábàdẹ̀wò náà lóòótọ́ kí ká tó fẹnu bò díẹ̀ ẹ rí i pé àwọn tán ń sá fún wọn ti ń dọ́gbọ́n máa kó torí
wọ́n ti ń ní àwọn ìletò káàkiri bí ihe bá ṣẹlẹ̀ báyìí bọ́n báyìí lè dìde ẹsẹ̀ mọ̀ pé góònà gbọ́ wọn ọ̀gbọ́n kan mú kó má di pé àwa tá a rò bóyá ti mú wọn lọ́rẹ̀ẹ́ a máa padà di ọ̀tá wọn ni torí ẹ̀ nǹkan tí gómìnà wa ń ṣe nǹkan dáadáa ni èmi dẹ̀ rò pé àwọn náà tó ń gbégbèsè yìí wọ́n á tètè wá ọ̀nà láti lè mú kí ètò yìí kí ó tu aráàlú lára because a ní láti ní alternative because if alternative tí ò bá sí ńlẹ̀ then kí wọ́n á nídìí tàbí ńlẹ̀ àwọn tó a tún gbójúlé so kọ́ ìtẹ̀sẹ̀ alternative ó lè bàrẹ̀ gbà lọ́rùn ẹ ṣe. mo kí gbogbo ara lé orúkọ tèmi ní ọ̀nàrẹ́bù Olúwaṣẹ́gun Olúládé Eléníyàn. ohun tí mo fẹ́ sọ fún gbogbo alílùú ìpínlẹ̀ Èkó ni pé òfin ni kádẹ̀ tó ṣòfin yẹn kì í ṣe ọ̀gbẹ́ni Jídé Sanwó-Olú kọ́ ló wà bẹ́ẹ̀ gbà tá a ṣòfin òfin tá a ti ṣe látàyè bàbá wa Rájí Fáṣọlá ni èmi dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ ògbóǹtagìrì nínú àwọn tó ṣòfin yẹn òfin yẹn mo tẹ̀ fẹ́ sọ wípé díẹ̀ ni wọ́n sì múlò nínú òfin yẹn ọ̀rọ̀ ọlọ́kadà a ṣe ìwádìí tó péye a lọ sí hospital a lọ sí oríṣiríṣi àwọn èèyàn lálẹ́ pé àwọn ọlọ́kadà yìí náà á pè wọ́n sí àpèjọ yẹn lọ́dún náà lọ́hùn láti lè jẹ́ kí wọ́n á sọ tẹnu wọn gbogbo wa dẹ̀jọ gbà wípé àní nǹkan méjì tó la ṣe dá ọ̀rọ̀ ìjọba lẹ̀ ìkíní nínú ẹ̀ òun ni pé kí wọ́n ṣe kán dáàbò bòlú ìkejì òun ni pé kí wọ́n ṣe ètò àlàáfíà àti ohun tó máa mú ìlú dẹrùn fún aráàlú òun ni torí ẹ̀ láti ní ìjọba tó bá jẹ́ torí ẹ̀ ni ẹ̀tọ́ ni wípé kí ìjọba yìí kí wọ́n rí wípé kí wọ́n ṣe ẹ̀tọ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà àtàwọn oníkẹ̀kẹ́ márúwá nílùú ọba tá à ń lọ a kì í rírú eléyìí ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ń sìn gan tàbá fẹ́ rìn ní bí 100 mítà a máa ní a fẹ́ gun ọ̀kadà eléyìí gan tó tún dá wàhálà sí àgọ́ ara wa rí wípé tàbá máa fi rí bí ọdún kan sígbà tá a wà yìí rí pé àlàáfíà gan á dé bára ibi tó yẹ ká rìn à lè rìn ibi tó yẹ ká wọ mọ́tò à wọ mọ́tò wọ́n gbé ní ṣubú lẹ́nìí wọ́n ẹsẹ̀ lágbájá kan kọ́ lọ́la apá kan kọ́ lẹ́sẹ̀ lọ́la kò ní sí yẹn mọ́ Ọlọ́run á dẹ̀ fún wa ṣe.